ẹ jẹ́ ká lọ sí abala oríkì orílẹ̀ àrídùnnú bàbá rìndé níbo ni afẹ́fẹ́ oríkì orílẹ̀ tòní ló ń gbé wa rè níbo ni à ń lọ. bàgbé bá láhùn aláhùn aró àlùkò láhùn aláhùn ó sùn o bí lèkèlèkè bá láhùn yóò sì kẹfun níní èmi láhùn mo rí ba lọ́wọ́ ọlọ́run ọba ṣẹ̀dá ayé àrídùnnú àtọ́lé mo láhùn mo rí ba lọ́wọ́ ọlọ́run ọba ṣẹ̀dá ògo ìbà kínní tó doríkodò tí ò ṣomi ìbà ìyámàpó tó doríkodò tí ò ṣẹ̀jẹ̀ àrídùnnú àtọ́lé mo ní mo rí ba lọ́dọ̀ gbogbo ajúnilọ pátápátá kí n tó máa bá rí orin lọ. Ọ̀yọ́ mọ láàfin mo ló ti yá mo fẹ́ gbójúde bàbá tó bí yín lọ́mọ lọ gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ mo ní ẹ máa gbọ́ dídùn ẹnu mi ẹ̀yin lọ́mọ Ọ̀yọ́ mọ láàfin òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà Akeem Abimbola kànní ńlá láàfin titun tọ̀yọ́ ń jẹ́ èmi forí balẹ̀ fàlàáfin mo ṣe kábíyèsí fọba kí n tó máa lọ. kábíyèsí o. ẹ̀yin lọ́mọ kú tí kò gbọ́dọ̀ pa ẹ̀yin lọ́mọ àrùn tárò gbọ́dọ̀ ṣe òfò tó fò gbọ́dọ̀ ṣe bàbá tó bí yín lọ́mọ àkóbá alẹ́ níyàn ọmọ àdábà òde àdábà alẹ́ níyàn ọmọ àkóbá òde ikú tí ń pọmọ tí bàbá ń dúpẹ́ àrùn tí ń ṣọmọ tí màmá ò gbọ́dọ̀ gbin Abimbola Owoade Àkànní lọmọ wòrúkúsù ọmọ wòrúkúsà ń bí ránmọ agogo lábójú pa ẹ̀yin lọmọ àjẹ́ tí ń rajà tí ń béèrè nì Abimbola Àkànní ẹ̀yin lọmọ ẹlẹ́wù ẹ̀tù oko níyìn oko lọ́hùn ìyànda abodò láàrin oko títí rí méje làápàdé rombi kó tó jẹ́ni nílé bàbá tó bí yín lọ́mọ ìlà ti rí lákó ikàn tí rí wẹ̀wẹ̀ jẹ ìkóǹkóso tí rí pẹ́kú ìwọ tí rí pẹ́já ọkà bàbá tí rí sọ́lọ́kọ bọ́mọ kéékèèké tí ó bá bàgbà jẹun títí rí ní tìrí òkè tí rí màwọ́ ní sọmọ rẹ̀ ní kúdẹ́tì ẹ̀yin lágbára òjò tí bá níjà tí gbòde bàbá ẹni lọ́wọ́ ẹni mo ní Ọ̀yọ́ ńlọ́ni lórí kárìn ìkásánpá Ọ̀yọ́ ńlọ́ni kárìn kírìn ó máa ń yẹni ajíṣe bí Ọ̀yọ́ là kúkú rí ìran bàbá ẹ̀yin ò ṣe bí bàbá ẹni kọ̀ọ̀kan ẹ̀yin lọ́mọ Ọ̀yọ́ mọ láàfin òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà ẹ wò ó kò ní jù báyìí lọ lábala oríkì fún tọ̀sẹ̀ yìí tí ẹ bá fẹ́ pè mí bóyá sí ẹ fẹ́ koríkì orílẹ̀ bàbá tó bí yín lọ́mọ ni mo ní ẹ máa pè mí sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí 07043163426 lẹ́ẹ̀kan sí 07043163426 ó dìgbà lábala oríkì orílẹ̀.